الحديث التاسع عشر حديث لك وقدلوغ عن أبي العباس لا تيود بابا عباس عبد الله بن عباس وناني عبد الله أم عباس رضي الله عنهما كي الله باكو ينسي ومجيجي قال أصبعي ويكي كنت خلف النبي صلى الله عليه وسلم يوما mo wà lẹ́yìn ànábì kíkẹ́ àti ọlọ́run kó máa bá lórí nǹkan gùn lọ́jọ́ kan fakọ́l ó wá sọ báyìí wípé yá ghulam ìrẹ́ arákùnrin inni u'allimuka kalimat máa fi àwọn gbólóhùn kan máa fi mọ̀ ihfazillaha yahfazuk sọ àwọn ìwọ ọlọ́run ọba yóò sọ ihfazillaha tajidhu tujahak sọ àwọn ìwọ ọlọ́run ọba ó bọ́ ọlọ́run ọba rẹ níwájú idha sa'alta fas'alillah tó bá fẹ́ béèrè nǹkan béèrè lọ́dọ̀ ọlọ́run ọba wa idha ista'anta fasta'in billah tó bá sì fẹ́ wá ìrànlọ́wọ́ wá ìrànlọ́wọ́ lọ́dọ̀ ọlọ́run ọba wa'lam anna al-ummata law ijtama'at ala an yanfa'uka bi shay kó sì lọ mọ̀ wípé dájúdájú bí gbogbo ènìyàn bá kójọ láti pé wọ́n fẹ́ sí ọ láǹfààní kan lam yanfa'uka illa bi shay'in qad katabahu Allahu lak wọn ò lè sí ọ láǹfààní kankan àyàfi pẹ̀lú tọ́lọ́run bá ti kádàrá mọ́ wa in ijtama'u ala an yadurruka bi shay tí wọ́n bá sì kójọ lórí pé àwọn fẹ́ fi ìnira kan kọ́ lam yadurruka illa bi shay'in qad katabahu Allahu lak wọn ò lè fi ìnira kankan kọ́ àyàfi pẹ̀lú tọ́lọ́run bá ti kádàrá mọ́ rufi'atil aqlam wọ́n ti gbé gègé sókè wajaffati suhuf tákàdá sì ti gbẹ rawahu Tirmidhi Imamu Tirmidhi ló gbà wá wa qal ó sì sọ báyìí wípé hadithun hasanun sahih hadithu tó dáa ni tó sì lálàáfíà wa fi riwayati ghayri Tirmidhi nínú ẹgbàá wá mi tó yàtọ̀ sí ti Imamu Tirmidhi ihfazillaha tajidhu amamak sọ ìwọ ọlọ́run ọba ó bọ́ ọlọ́run ọba níwájú rẹ ta'arraf ila Allahi fi raha kó sì dá ọlọ́run ọba rẹ mọ̀ nígbà ìdẹ̀kùn ya'rifka fi shidda ọlọ́run ọba ó dọ̀ mọ̀ nígbà le koko wa'lam anna ma akhta'aka lam yakun liyusibak kó sì lọ mọ̀ dájúdájú wípé ohun tó bá tàsé rẹ kò sí lákọọ́lẹ̀ wípé yóò bọ́ wa ma asabak ohun tó bá sì bọ́ lam yakun liyukhti'ak kò sí lákọọ́lẹ̀ wípé yóò tàsé rẹ wa'lam anna an-nasra ma'a as-sabr kó sì lọ mọ̀ wípé dájúdájú àrànṣe yóò máa wá lẹ́yìn máa ṣe sùúrù wa anna al-farja ma'a al-karb ọ̀nà àbáyọ sì máa wá lẹ́yìn ilé kókó wa anna ma'a al-usri yusra kó sì lọ mọ̀ wípé dájúdájú ìrọ̀rùn yóò máa wá lẹ́yìn ìnira